À ń jèkuru kó tán. Àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tún gbọ́nwọ́ ẹ̀ sá wò. Ẹ wò òkè. Sheikh Ridwanullah Ẹlẹ́gùṣí àbí Alágùṣì. Ẹ wo nǹkan tí àwọn àti Malam Yusuf, ẹ wo ọ̀ràn tí wọ́n tún fẹ́ dá sí Islam lọ́rùn. Ẹ wo tọ́pìkì yẹn, ẹ wo content ẹ̀. Wọ́n ní 50,000 errors found in the Bible. Wọ́n wá kéde fún gbogbo àwọn Christians, àwọn pastors kan wá defend ẹ̀. Wọ́n tún fẹ́ dáràn mọ́ràn. À ń sọ̀rọ̀ níjọ́ kìíní àná kò tí ì pẹ́. A ní kán jáwọ́ níbi ìmáa tẹnubọ̀rọ̀ Bíbélì kí wàhálà ẹ̀sìn, kí peace tiẹ̀ lè réènì díẹ̀. Kí peace lè réènì díẹ̀. Àti Kírísítẹ́nì àti Mùsùlùmí gbogbo wa la jọ ń ṣe pọ̀. Nínú ilé ayé tá a wà yìí ẹnìkan ò ní lọ fẹ́nìkan, á jọ máa ṣe náà ni. Mùsùlùmí tí ò bá dẹ̀ fi ti Kìrìsìtẹ́nì ṣe, iyán ẹ̀ máa di kókó. Bẹ́ẹ̀ ni Kírísítẹ́nì tí ò bá ti fi Mùsùlùmí ṣe, iyán tiwọn náà máa di kókó. Báwo la ṣe ṣe? Àjọ ń ṣe ni. Kódà a rí ọ̀pọ̀ nínú àwa Mùsùlùmí tó yẹ pé Kírísítẹ́nì ni àwọn ọ̀rẹ́ wa. Bí irú èmi, Kírísítẹ́nì làwọn tí mo kó jọ, a sì jọ ń ṣe. Òun náà ló fa sábàbí, ló fi jẹ́ wípé ìsọkúsọ tí àwọn àáfàá kan máa ń sọ, òun náà ló ṣì ń dá wàhálà lẹ́dẹ̀ ni. Ẹ wo orí social media. Ìgbà tí àwọn kan tako Ìsìláàmù, àwọn MS Baba and Co tí wọ́n ń béèrè àwọn ìbéèrè lọ́wọ́ àwọn àáfàá kan, àwọn ọmọ Mùsùlùmí tí wọ́n ń sá lọ. Táàrí ẹ̀yin àáfàá tẹ dángájá kẹ́ lọ fún wọn lésì kẹ́ ṣọ́ọ̀tì wọn ọ̀pù. Wọn jáde o. Ìgbà tó dóúnjẹ kérésì, tó dìgbàṣẹ́ àlejò oúnjẹ kérésì, ẹ lọ wo bọ́n ṣe jáde lóníranran. Àwọn kan ní ẹ lè jẹ, àwọn kan ní ẹ lè jẹ. Ṣebí nígbà kan rí lẹ ti ṣe wáàsí fáwọn ọmọ Mùsùlùmí pé kán má jẹ oúnjẹ kérésì. Ọmọ Mùsùlùmí tó bá jẹ oúnjẹ kérésì kì í ṣe ọmọ Ìsìláàmù. Consider ọjọ́ iwájú nígbà náà. Consider àwọn situation, consider àwọn factors tó lè mú Mùsùlùmí jẹ oúnjẹ kérésì. Consider nígbà náà. Ìgbà táyé wá dáyé social media. Mo fẹ́ hàn, èmi ni mo sọ lé, èmi ni mo sọ lé. Ó ti wá fa sábàbí tó ní kálukú wá ń sọ̀sọ́kú sọ́ra bí dùn online. Mo ń wo láìfù lọ́sàn-án táwọn èèyàn ń sọ ẹ lè jẹ oúnjẹ kérésì, àwọn kan lẹ́ẹ̀ lè jẹ, àwọn kan lóríṣiríṣi. Mi ti ẹ̀ lọ síbẹ̀ yẹn. Kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn Malam Yusuf yìí àti Ẹlẹ́gùṣì àbí kí lorúkọ wọn àtàwọn kọ̀ọ̀kan báyìí? Tẹ́ẹ̀fì jẹ́ kí Islam kó jókòó láàyè tiẹ̀, kí àwọn ẹlẹ́sìn náà tó kù kí wọ́n sin ẹ̀sìn wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Tẹ́ẹ̀ ní máa tẹnubọnú ẹ̀sìn lóníranran tí wàhálà máa ṣẹlẹ̀. Ọ̀pọ̀ nínú yín ló ń dáràn báyìí o, ní ohun tẹ́ fi tán o. Tẹ́ bá monopolize religion pé kí Islam nìkan kó máa exist, ẹ lọ rántí àti sọ síwájú. Prophet Muhammad tó jóun ni olùdarí ẹ̀sìn Islam, tó jóun ló lórí. Ìbéèrè fún gbogbo yín ni pé ẹ̀sìn mélòó gan ni wọ́n sìn nígbà t'Ànábì kéde nígbà náà lọ́hùn. Gbogbo akitiyan, gbogbo ogun tí wọ́n jà pátápátá títí dórí ogun Bádírì, ṣé Kírísítẹ́nì wọlé fún wọn ni? Àbí wọ́n torí ẹ̀ wọ́n lé Kírísítẹ́nì wọlé? Ṣórí wọn lé wọlé ni? Kírísítẹ́nì dẹ̀rẹ̀ Mùsùlùmí bá láyé ni. Kírísítẹ́nì tí yẹn exist kí Mùsùlùmí tó dé. Ohun tó wá mú aṣíwájú ọ̀gá pátápátá Prophet Muhammad sallallahu alayhi wa sallam tó jagun ẹ̀sìn tí ò rí jà tọ́lọ́n fi ní yá kúlíyá ayyuhal kafirun la a'budu ma ta'budun. Tí parí ẹ̀ parí pé lakum dinukum waliya dini. Ẹ̀sìn yín ẹ̀dì mú, kémi náà ó di tèmi mú. Ṣé bí àyà tó ń sọ̀kalẹ̀ fún Prophet Muhammad nìyẹn? Kí wá ló wá dé tí ọ̀gá yín ò rí jà, ẹ̀yin àfa lásán wá ń jà pé kí Islam nìkan kó jẹ́sìn táwọn èèyàn máa sìn? Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Nígbà tẹ́lẹ̀ rí 50,000 error nínú Bible láti Genesis to Revelation, tó ń bá ka ewé inú Bíbélì ṣó tó 50,000. Nígbà tẹ́yìn lẹ́ rí error, wàhálà lẹ̀ ń dálẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, sì jẹ́ ká ronú. Ohun tá ń fà lẹ́sẹ̀ yìí, òun kọ́ ni ohun tí a nídìí. Ìbínú Ọlọ́run ti ń rọ̀jò lórí ọ̀rọ̀ everybody lórí Nàìjíríà. Àwọn èèyàn á wà nínú church, wọ́n máa ké pe Ọlọ́run bá, wọ́n máa pàtẹ́wọ́. Àwọn bandits á wọ ọbẹ̀, wọ́n á jí wọn gbé, wọ́n á lu wòlíì wọn, wọ́n á jí gbé. Wọ́n á wọ mọ́ṣáláṣí, wọ́n á gbé ìmáàmù, wọ́n á sun mọ́ṣáláṣí, wọ́n á ká àwọn èèyàn. Ṣọ́lọ́run tá ń sìn yẹn, ti rí pé bínú ti dé. Ṣọ́lọ́run ò lágbára láti stop àwọn bandits kan máa rí wọn gbé bí tiẹ̀ ni wọ́n ń ṣe. Àmọ́ tá ń dálẹ̀ yìí náà ló fà. Gbogbo ẹ̀dá tó bá ti ń ṣe tọ́lọ́run ọba ò bá fẹ́, yóò máa rí bínú Ọlọ́run. Kí la fẹ́ ti ṣe? Ẹ ti wá sọ àwọn Kìrìsìtẹ́nì, ẹ̀yin náà ti wá sọ wọ́n dẹ̀hun pé àwọn kò tiẹ̀ wá wọ́rí pé ẹ̀ṣẹ̀ ni mọ́. Nígbà tẹ́lẹ̀ rí 50,000 error nínú Bíbélì, ṣó yẹ kó rí bẹ́ẹ̀?
ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin olùdarí ẹ̀sìn Islam, ẹ̀yin olùdarí ẹ̀sìn Islam, ẹ sì ń wòran, ẹ sì ń wo ìran. Ṣó yẹ kí irú program yìí ṣó yẹ kó hold? Ṣó yẹ kó hold? Ìjọ́ wo la fẹ́ tó sinmi? La fẹ́ tó sinmi. Ọ̀pọ̀ nínú wa lénìí, Kristẹni náà là ń fi ọlá wọn mí. Ọ̀pọ̀ Kristẹni náà ń fi ọlá Islam mí lénìí. Nígbà tẹ́ bá wá ń bú ẹ̀sìn wọn tó gbé lọ́wọ́ pé kò dáa, bó láṣejọ ṣe. Ẹ̀yin náà ti bẹ̀ wò. Ẹni oúnjẹ kérésì wọn ò gbọdọ̀, ẹ̀mọ́ Islam ò gbọdọ̀ jẹ́. Ọ̀pọ̀ nínú ẹ̀yin tẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀ lẹ̀ lówó tẹ́ fún àwọn ọmọ yín lọ́la ọ̀lẹ́ lówó tẹ́ filẹ̀ fún ìyàwó yín o. Tí gbòòrò bá wá dá tẹ́ ẹ̀rọ oúnjẹ rà, àwọn roadside oúnjẹ lẹ́ máa wá káàkiri. Oúnjẹ tẹ́ fẹ́ rà jẹ lójú ọ̀nà, ṣé ẹ mọ bí wọ́n ṣe pilẹ̀? Ṣé ẹ mọ̀ bóyá wọ́n pe bismillah sí ṣe bẹ́ẹ̀ ń jẹ́? Ibi tẹ́ ti mọ̀ nìyẹn pé Ọlọ́run ọba tí òróró ni. Ìkọkúkọ tí wọ́n ń kọ́ lẹ̀ táwọn èèyàn kọ́ nínú ẹ̀sìn tí ẹ kẹ́ gbé yẹ̀wò kẹ́ tó máa fi ṣe wáàsí, òun ló dá wàhálà lẹ̀. Ó gbóúnjẹ lọ́wọ́ Kristẹni ó jẹ́, òyìn ò sọ yín pé kó má ra àlejò náà, òyìn ò sì sọ pé kí aṣọ Islam kó bọ́ lọ́rùn ẹ̀. Àwọn onítànkùtàn, àwọn onẹ́kọ̀ọ́kẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn Islam, àwọn ní ká mórí bá wí. Nítorí náà, ẹ̀yin olùdarí ẹ̀sìn, mò ń rọ̀ yín láti orí Sheikh Al-Miskinu Billah. Mo mọ̀ pé ẹ kájú ẹ̀ ni wọ́n fi yín jẹ mufti. Ohun tẹ́ ẹ bá sọ náà abẹ́lé ge, ẹ jọ ẹ ṣe wáàsí lórí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ stọ́pù àwọn tí mọ ohun tó nǹkan, tí wọ́n ń jà lórí, tí wọ́n ń tẹnubọnú ẹ̀sìn ẹlẹ́sìn. Látijọ́ tí bàbá wa Al-Miskinu Billah ti ń ṣe wáàsí, ikùn tako kan rí. Wọ́n ń ṣe tí wọ́n ń tì láwàkùnrin, tí wọ́n ń tú Kùránì fáwọn èèyàn, tí inú àwọn Kristẹni gan náà ń dùn pé respect. Kí wá lóde tẹ́yìn kan tẹ́ bá tí wàá sọ pé báíbù ò dáa, kíní kan ò dáa, ẹ ò lè ní Jésù, ò lè ní gbá, ò lè làmínọ́bì tó ní kálukú jọ ń wí. Tẹ́ bá tí ì ṣe bẹ́ẹ̀, tí ì ṣe dá wà. So mo rò pé tá a bá ń ṣerú eléyìí, ìbínú Ọlọ́run kò ní kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wo bí gbèsè ayé ṣe ń lọ. Àti fi tiwa, àti fi kó bá àwọn olórí wa náà, láti jẹ́ pé àwọn náà ò gbádùn. Ẹ jẹ́ ká wá yọ́nú Ọlọ́run. Ẹ jẹ́ kí Christian àti Mùsùlùmí ẹ unite. Oníkálukú kó ṣọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ ṣe lecture lọ́tọ̀ọ̀tọ̀, láì ní kíkùn ní tako kan. Kí Mùsùlùmí lè ran Kristẹni lọ́wọ́, kí Kristẹni lè ran Mùsùlùmí lọ́wọ́. Ẹ̀yin bàbá wa nínú Ọlọ́run, ẹ̀yin tẹ́ gbẹ́sìn Kristẹni lọ́wọ́ tọ́rọ̀ yé dáadáa. Eléyìí ò ń ṣe pé bóyá à ń bẹ̀rù, pé èèyàn ń bẹ̀rù, àbójú ń tì wọ́n, àbí nǹkan kan ti ń ṣẹlẹ̀, ṣùgbọ́n à ń sọ kí peace kó lè reign ni. Ẹ pàṣẹ, ẹ sọ fáwọn ọmọ yín náà, ẹni kí wọ́n ṣe ní jẹ́jẹ́, nítorí ẹ̀ṣẹ̀. Kì í ṣe torí pé ẹ mọ̀ pé wọ́n ní tí ẹranko méjì bá jà, tẹ́rin méjì bá jà, ibi tí wọ́n ti jà koríko ibẹ̀ ló máa sọ́fà ẹ̀. Àti gbogbo Nàìjíríà pátá ló ti ń jẹ ìyà rándanràndan tó ń ṣẹlẹ̀ yìí látara wípé àwọn báńdíìtì, ẹ wo bí wọ́n ṣe ń jí Kristẹni gbé, ẹ wo bí wọ́n ṣe ń jí pásítọ̀, bí wọ́n ṣe ń jí máàmù gbé. Nítorí tá à ń ṣe yìí ni o. Nítorí pé à ń takora wa, àmúfin Ọlọ́run ọba àmúṣẹ mọ́. Nítorí náà mò ń solicit fún ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà nínú ẹ̀sìn, both Muslim and Christian. Ẹ unite. Ẹ gbé òfin dìde tí yóò stop gbogbo rándanràndan yìí. Ẹ̀yin náà wò òkè 50,000 error inside Bible. Kí ló dé, kí là ń bá ká? Ṣé wàá ní nǹkan míì tẹ́ lè ṣe mọ́ láyé ní àfi kẹ́ ẹ máa tako ẹ̀sìn ra yín? Eléyìí kù díẹ̀ káàtó fáwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Ọmọ Islam ni mí, ṣùgbọ́n mi ní figbá kan bọ̀ kan nínú. Aláṣejù ni wá o. Aláṣejù ni wá. Tá a bá dẹ́kọ̀ tá a jáwọ́ nínú tá à ń ṣe, ìtìjú ńlá yóò padà bá Islam. Mo wí eléyìí náà, ire o.